Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà ó, tí ẹ jẹ́ ká rí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù kejì ọdún 2024. A dúpẹ́ Ọlọ́run aláàánú wa, ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí o. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa o. Àṣeyín lọ́ba látìlẹ́yìn wa, ògo ní forúkọ yín o. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ọpẹ́ la mú wá fún yín lẹ́ni, Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 29 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé a pè láti jẹ́ alábàáṣiṣẹ́pọ̀. A pè láti jẹ́ alábàáṣiṣẹ́pọ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Ẹ́xọ́dù orí 14 ẹsẹ̀ 21. Ẹ́xọ́dù orí 14 ẹsẹ̀ 21 tí ó kà báyìí pé Mósè sì na ọwọ́ rẹ̀ sí òkun, Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà, ó sì mú un gbẹ, omi náà sì pínyà. Nígbà tí a mú bíbélì kíkà nínú ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 35. Ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 35. Ní oṣù kẹfà, ara áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Gálílì tí a ń pè ní Násárẹ́tì, sí wúńdíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ wúńdíá náà sì máa ń jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá, ó ní, àlàáfíà ni fún ìwọ ẹni tí a kọjú síse lóore. Olúwa ń bẹ pẹ̀lú rẹ, alábùkún fún ni ìwọ láàrin àwọn obìnrin. Ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà, ó sì ń rò nínú ara rẹ̀ pé irú kíkú wo ni èyí. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣàkíyèsí, ìwọ yóò lóyún nínú rẹ̀, ìwọ yóò sì bí ọmọkùnrin kan, ìwọ yóò sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun yóò pọ̀ ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó máa pè Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ bàbá rẹ̀ fún un. Yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé. Ìjọba rẹ̀ kì yóò sí ní ìpẹ̀kun. Nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé, iye tí ó ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tíì mọ ọkùnrin. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún pé, ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá, àti agbára ọ̀gá ògo yóò sì jùbọ̀ nítorí ohun mímọ́ tí a ó ti inú rẹ̀ bí, ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Báwo ni Ọlọ́run tó ní ohun gbogbo, tó dá ọ̀run àti ayé, tó sọ pé tòun ni wúrà àti fàdákà, tí ó pe ìmọ́lẹ̀ jáde láti inú òkùnkùn, báwo ni ó ṣe nílò alábàáṣiṣẹ́pọ̀? Báwo ni Ọlọ́run ṣe lè nílò láti bá ènìyàn dòwò pọ̀ kí ó lè rí èrèdí rẹ̀ mú ṣẹ? Ó dára. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé mímọ́, nígbà mìíràn Ọlọ́run máa ń fẹ́ ìbáṣiṣẹ́pọ̀. Nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 19, lẹ́yìn tí a ti dá ohun gbogbo tán, Ọlọ́run kó wọn wá sọ́dọ̀ Ádámù, ó ní, jọ̀wọ́ bá mi fún wọn lórúkọ. Nínú ìwé Ẹ́xọ́dù orí 14 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 28, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì dé etí òkun pupa tí wọ́n sì ké fún ìbẹ̀rù, Mósè béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní, máa la ọ̀nà sínú òkun ẹ̀wẹ̀. Mo nílò ìbáṣiṣẹ́pọ̀ rẹ. Na ọwọ́ rẹ sórí omi náà. Tí Mósè bá kọ̀ láti na ọwọ́ rẹ̀ ní ọjọ́ ni, ìwé Ẹ́xọ́dù ìbá parí sí ibẹ̀ yẹn. A ó ti pa àwọn ọmọ Ísírẹ́lì run. Ọlọ́run yóò sì ti wá ọ̀nà mìíràn fún Jésù láti wá sáyé. Mo gbàdúrà pé nígbà tí Ọlọ́run bá nílò ẹni tí ó lè gbára lé ní ìgbà ìṣòro, ìwọ yóò wà sẹpẹ́sẹpẹ́ fún ní orúkọ Jésù. Ní àwọn ọdún sẹ́yìn, nígbà tí a bẹ̀rẹ̀ ìjọ ní Zambia, mo bẹ orílẹ̀-èdè náà wò fún ìgbà àkọ́kọ́. Nígbà tí mo dé, olùgbàmílàlejò sọ pé à ń sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ọkùnrin kan tí à ń pè ní ọká. Ó burú gidi o, ó sì jẹ́ ẹni tó le. Bí a ṣe ń sọ̀rọ̀, mo gbọ́ tí Ọlọ́run sọ fún mi pé o gbọ́dọ̀ gbàlà o. A gbọ́dọ̀ gbàlà. Mo sọ fún olùgbàlejò mi pé mo fẹ́ lọ wàásù fún ọká o, pé kí ó mú mi lọ sí ilé rẹ̀.
ó sọ fún mi pé ó ṣeé ṣe kí n má lè jáde láàyè tí n bá lọ sí ilé rẹ o. Mo kọ̀ jálẹ̀. Ní ìkẹyìn ó gbà mí láti mú mi dé ilé ọká o. Ó dúró fún ìṣẹ́jú márùndógún lẹ́yìn tí mo wọlé. Yóò sì máa lọ tí mi ò bá jáde ní àkókò náà. Mo ní kò burú. Ọlọ́run fẹ́ kí n bá òun ṣiṣẹ́ pọ̀ ni láti jèrè ọkàn náà. Mo sì mọ̀ pé mo ní láti lọ. Mo wọlé lọ bá ọká o. Lẹ́yìn ìṣẹ́jú márùndógún, ọká ti wà ní orí eékún rẹ̀ láti yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù Kristi. Ọlọ́run nílò àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ ní ayé yìí o. Ṣùgbọ́n àwọn tí yóò bá ṣiṣẹ́pọ̀ gbọ́dọ̀ ṣetán láti ṣe ohunkóhun fún òun gẹ́gẹ́ bí Ọlọ́run. Nígbà tí o gbọ́ tí Olúwa wí pé mo ti rí ẹni tí yóò ṣe gbogbo ìfẹ́ mi, ó túmọ̀ sí pé ó ti ń wá ẹni tí yóò ṣe gbogbo ìfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí. Ǹjẹ́ Ọlọ́run lè fọkàn tán ọ láti bá òun ṣiṣẹ́ pọ̀ àti láti ṣe gbogbo ìfẹ́ ọkàn Ọlọ́run? Ọ̀rọ̀ àgbéyẹ̀wò ní àsìkò ìṣòro. Ǹjẹ́ Ọlọ́run lè rí ọ bí ẹni tó yẹ láti bá ṣiṣẹ́ pọ̀ kí ìfẹ́ rẹ̀ lè ṣẹ nínú ayé? Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìwà jọ̀wà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Ǹjẹ́ a lè bá Ọlọ́run ṣiṣẹ́ pọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Nígbà tí a ò pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.